A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ilé-ẹjọ́ ti sún àtìmọ́lé Attorney General àti Mínísítà àná fún ìjọba àpapọ̀ AGF Abubakar Malami pẹ̀lú ọmọkùnrin rẹ̀ àti ìyàwó rẹ̀ síwájú pẹ̀lú ọjọ́ 5 lẹ́yìn tí Ilé-ẹjọ́ Gíga ìlú Àbújá sún ìgbẹ́jọ́ wọn lórí ìyọ̀ǹda bail application síwájú. Lónìí ni adájọ́ Emeka Nwite sún ìgbẹ́jọ́ yìí sí ọjọ́ 7 oṣù Kínní títí di òwúrọ̀ òní ọjọ́ Ẹtì. Malami, ọmọkùnrin rẹ̀ Abdulazeez Malami àti ọ̀kan lára àwọn ìyàwó rẹ̀ Asabe Bashir ti lo ọjọ́ 3 ní ọgbà ẹ̀wọ̀n Kùjé, ìlú Àbújá lórí ẹ̀sùn 8.7 billion naira owó jìbìtì tí àjọ tó ń gbógun ti ìwà ìjẹbánu EFCC pè wọ́n lẹ́jọ́ lé lórí ní 30 oṣù Kejìlá ọdún 2025. Lẹ́yìn ẹ̀sùn yìí ni adájọ́ ní kí wọ́n wà ní ọgbà ẹ̀wọ̀n títí ìgbẹ́jọ́ tí wọ́n fi sí òní yóò fi wáyé, ṣùgbọ́n lẹ́yìn ìgbẹ́jọ́ òní ni adájọ́ tún sún ìgbẹ́jọ́ wọn pẹ̀lú ọjọ́ 5. Èyí yàtọ̀ sí iye ọjọ́ tí wọ́n ti kọ́kọ́ lò lákàtà àjọ EFCC kí wọ́n tó fi ojú wọn ba ilé-ẹjọ́. Síwájú àkókò yìí ni Malami ti kọ́kọ́ lo ọjọ́ 22 22 days lákàtà àjọ EFCC. Ìyàwó àti ọmọ rẹ̀ lò bíi ọ̀sẹ̀ kan kí wọ́n tó fi ojú gbogbo wọn ba ilé-ẹjọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Mínísítà ìlú Àbújá Nyesom Wike ti dá ọ̀rọ̀ padà fún ọmọ rẹ̀ nídìí òṣèlú Siminalayi Fubara lórí èsì tí ó fọ̀ nípa ajá tó ń gbó. Bí a kò bá gbàgbé wípé níbi ayẹyẹ ọdún tuntun tí ó wáyé lánàá ni Fubara ti sọ wípé bí ènìyàn bá ní ajá nílé tí ajá náà sì mọ ojú ẹni, ǹjẹ́ ó yẹ kí ajá yìí tún máa gbó? Ọ̀rọ̀ yìí ni wọ́n ní gómìnà fi ń ṣe àpèjúwe aáwọ̀ àárín òun pẹ̀lú mínísítà, ṣùgbọ́n níbi ó ti ń bá àwọn ará ọgbà Ẹ̀gbọ́mà Ndoni Onelga sọ̀rọ̀ lónìí ni Wike ti ní ajá tó ń gbó yìí ló sọ Fubara di gómìnà nígbà tí àwọn ará ìpínlẹ̀ Rivers kọ ẹni wọ́n ń gbó mọ́. Ajá tí ó sọ ẹni yìí di gómìnà nígbà tí àwọn yòókù sá lọ tí ẹ̀rù kò sì bà á. Ajá yìí kan náà ló tún ń gbó báyìí. Wike ní àwọn ti pinnu lórí ààrẹ Bọ́lá Tinubu, kò sí ọ̀rọ̀ lórí ìyẹn mọ́, ṣùgbọ́n àwọn gbọ́dọ̀ pinnu kí àṣìṣe tí àwọn ṣe sẹ́yìn má bàa wáyé mọ́. Àwọn á ṣe àtúnṣe àṣìṣe yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Plateau Caleb Mutfwang ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC. Alága ẹgbẹ́ APC ní ìpínlẹ̀ Plateau Rufus Bature ni ó ṣe àgbékalẹ̀ ìwé ìdánimọ̀ ẹgbẹ́ membership card fún gómìnà lónìí ní ìlú Jos. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ayẹyẹ, Mutfwang ní ìdarapọ̀ mọ́ ẹgbẹ́ APC wà fún àǹfààní ìpínlẹ̀ bí ó ti ṣèlérí àti máa ṣe gbogbo ohun tí yóò ṣe ìpínlẹ̀ láǹfààní láì wo ti àyípadà ẹgbẹ́ òṣèlú. Ó wá rọ ará ìpínlẹ̀ kí wọ́n máa wà ní ìṣọ̀kan ní gbogbo ìgbà. Lẹ́yìn èyí ni gómìnà dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ ẹgbẹ́ People's Democratic Party PDP ẹgbẹ́ rẹ̀ àtijọ́ fún àǹfààní tí wọ́n fún un nínú ìrìnàjò òṣèlú rẹ̀. Ó ní dídarapọ̀ tí òun darapọ̀ mọ́ APC yóò fún òun láǹfààní àti lè ṣiṣẹ́ dójú àmì. Mutfwang wá dúpẹ́ lọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu fún ìfẹ́ ìjìnlẹ̀ tí ó ní sí ìpínlẹ̀ Plateau bí ó ti ṣèlérí àti ṣe àtìlẹ́yìn fún àtúndì ìbò rẹ̀ ní ọdún 2027. Èyí ń wáyé bí akọ̀wé gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú PDP ìní Emomobong ṣe ní tí ó bá máa fi di ọdún 2027 tí èsì bá jáde, gbogbo gómìnà tí wọ́n bọ̀dé sí ẹgbẹ́ mìíràn yóò kábàámọ̀ ayérayé wípé kí ni àwọn ṣe èyí fún. Emomobong sọ èyí lónìí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò orí ẹ̀rọ amóhùnmáwòrán Channels. Emomobong ṣàlàyé wípé lótìítọ́ àwọn gbà wípé ìṣòro wà láàrin ẹgbẹ́ PDP, àwọn kò sì dákẹ́ lórí èyí. Gbogbo àwọn tí wọ́n fi ẹgbẹ́ sílẹ̀ yìí ni wọ́n jẹ́ adarí tí wọ́n jọ dá ìṣòro sílẹ̀ fún ẹgbẹ́. Fún ìdí èyí, bí wọ́n bá ń nàka ẹ̀sùn kan sí ẹgbẹ́, kí wọ́n rántí wípé ìka 4 yòókù kọjú sí wọn. Àbí kí ni àwọn náà ṣe nígbà tí ìṣòro bẹ̀rẹ̀? Nítorí ọmọ ẹ̀dá ni ó dá ìṣòro sílẹ̀. Bí wọ́n bá wá sọ wípé ìṣòro wà, ó túmọ̀ sí wípé àwọn ni ìṣòro, a sì mọ̀ wípé wọ́n ń gbé ìṣòro yìí lọ ẹgbẹ́
tí wọ́n ń darapọ̀ mọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ikọ̀ ológun alápapọ̀ Joint Task Force JTF ti ṣe àṣeyọrí pẹ̀lú bí wọ́n ti dènà ìgbìyànjú àwọn adàlúrú àti ṣe ìkọlù sí ìjọba ìbílẹ̀ Shanono ní ìpínlẹ̀ Kano lẹ́yìn ìfijúrinjú pẹ̀lú ìbọn fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí. Ìkọlù tí ó bẹ̀rẹ̀ láti alẹ́ àná Ọjọ́bọ̀ títí di àfẹ̀mọ́júmọ́ òwúrọ̀ òní wáyé ní Yankwada, Babanduru àti àwọn abúlé tí ó wà ní agbègbè. Nígbà tí ó ń fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ fún akọ̀ròyìn iléeṣẹ́ ìròyìn NAN, alukoro iléeṣẹ́ ológun ìpínlẹ̀ Kano Major Zubairu Babatunde ní àwọn adàlúrú yìí gbìyànjú àti wọ àwọn ìlú pẹ̀lú ọkọ̀ alùpùpù bí wọ́n ti ń yìnbọn lákọlákọ. Babatunde ní ìkọlù yìí jẹ́ ti ẹ̀san lẹ́yìn tí wọ́n pàdánù àwọn jagunjagun wọn kan sí ibi ìjà pẹ̀lú àwọn ológun tí wọ́n kojú ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tí ó kọjá. Gẹ́gẹ́ bí àlàyé Babatunde, àwọn amọ̀òkùnsíkà yìí ya wọ abúlé láàrin aago kan òru tí ó mú àwọn ológun tètè jí gìrì láti fèsì tí wọ́n fi kápá wọn pátápátá. Babatunde fi kún wípé bí ikọ̀ ológun JTF ṣe tètè kojú àwọn adàlúrú wọ̀nyí dènà ìṣòfò ẹ̀mí àti dúkìá tí wọn ìbá dá sílẹ̀ láàrin ìlú. Ó wáá fi dá àwọn olùgbé lójú àfojúsùn iléeṣẹ́ ológun láti dáàbò bo ẹ̀mí àti dúkìá bí ó ti rọ̀ wọ́n kí wọ́n tẹ̀síwájú àti máa ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò nípa pípèsè ìròyìn tó ṣeé fọkàn tẹ̀ ní kíákíá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Wọ́n ti fi ojú Káyọ̀dé Adéníyì ẹni ọdún mẹ́tàdínláàádọ́ta 47 bá ilé-ẹjọ́. Adéníyì ní dẹ́rẹ́bà ọkọ̀ Lexus SUV tí ó ní ìjàmbá ní ọjọ́ Ajé tí ó ṣekú pa ọ̀rẹ́ méjì abẹ̀ṣẹ́kùbíòjò Anthony Joshua. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé wọ́n fi ojú Adéníyì bá ilé-ẹjọ́ májísírèètì Ṣàgámù lórí ẹ̀sùn ìwàkuwà ọkọ̀, reckless driving and manslaughter àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí a kò bá gbàgbé wípé àjọ alámòjútó ojú pópó FRSC dá ẹ̀bi ìṣẹ̀lẹ̀ yìí ru dẹ́rẹ́bà fún eré àsápajúdé àti yíya ọkọ̀ sílẹ̀ lọ́nà àìtọ́ wrongful overtaking tí ó yọrí sí bí ó ṣe lọ forí sọ ọkọ̀ àjàgbé tí wọ́n wà kalẹ̀ lójú pópó. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Olúṣèyí Babáṣèyí sọ nínú àtẹ̀jáde òní wípé wọ́n ti sún ìgbẹ́jọ́ rẹ̀ sí 20 oṣù kínní ọdún 2026. Ìwádìí sọ di mímọ̀ wípé Adéníyì gba ìyọ̀ǹda kúrò ní ilé ìwòsàn ìpínlẹ̀ Èkó ní alẹ́ ọdún tuntun kù ọ̀la kí wọ́n tó wà á lọ Abẹ́òkúta ìpínlẹ̀ Ògùn láti wá bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.